A kú dédé wò yìí lórí Hamster Combat Daily Combo ìyẹn 5 million coin tó máa ń fún wa. Bó láti lè ṣe ọ̀nà láti lè gbé gbà. Ẹ jẹ́ ká wọnú Hamster Combat wa. So ṣe mọ̀ pé a ti wọnú Hamster Combat gẹ́gẹ́ bí mo ti sọ ní last time yìí pé ẹ jẹ́ ká boost kíní wa. Ẹ jẹ́ ká boost ẹ̀. Tá bá ti boost ẹ̀, òun ni ó fún wa láǹfààní láti ní coin láti ní paper wa tó pọ̀. So the more tá bá ti ní paper wa sí ní coin tá máa ṣe gbà ni ó máa yá. Ẹ ti understand? Òun ni ó máa fi yá. So pẹ̀lú ohun tó wà nílẹ̀ yìí nísìn, ẹ jẹ́ ká lọ síbi mine. Ẹ rí i pé gbogbo káàdì gbogbo tó wà nísàlẹ̀ yìí, market, PR kìíní kan team, PR and team, legal special, ẹ wo gbogbo ẹ̀. Ẹ wo gbogbo káàdì eléyìí. Ẹ wo gbogbo káàdì gbogbo tó yọ yellow méjì yẹn. Gbogbo ẹ̀ pátá tó bá lọ yellow méjì yẹn, ó ti open nìyẹn. Gbogbo ẹ̀ mo ti ṣí, mo ti boost dé gbogbo ẹ̀. Ṣé ti rí? Ẹ wo gbogbo eléyìí náà. Ẹ wo legal yìí náà. Same thing. So ẹ jẹ́ á wo special náà. Ṣé ẹ rí pé èyí tí ò ṣí yìí nísìnyí ó ní your own discard. Ohun tó ń sọ nìyẹn. So your own discard. Ìyẹn ṣé kíní? Your own discard. Ó yàtọ̀ sí èyí tí mo ti ń wá kí. So ẹ jẹ́ ká lọ sí new card. Mo fẹ́ fi kan hàn yín. Ẹ wò èyí tó bá wà báyìí lọ́dọ̀ tí wọ́n tì. Ṣé ẹ pé níbi market PR and team legal yẹn, àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ń tì báyìí. Ihun tẹ́ máa fi ṣí, wọ́n ti máa kọ sí lábẹ́. Okay, ó ní tí n bá fẹ́ ṣe pre-market launch yìí, mo gbọ́dọ̀ invite èèyàn kan. Ó ní tí n bá fẹ́ ṣe long squeeze, mo gbọ́dọ̀ invite èèyàn 9. Léyìí tí mi sábà ṣe. So níjọ́ tí Hamster Combo bá ti ní kí n invite, tí ó bá ti jẹ́ lẹ́yìn ohun tí mo ti invite tẹ́lẹ̀, mi ní gbà ńjọ́ yẹn torí pé káṣẹ̀ máa bẹ̀rẹ̀ pé wá ṣe kíní. Mi rò pé èmi ò ní máa ṣe. Tí ẹ bá ipá àtàbá wà nù tájọ wà nù group yìí ní sọ pé tó nǹkan báyìí jáde ẹ jẹ́ á ṣe o. Àmọ́ pé máa pe ẹnìkan pé wọ́n ní kíní yẹn ti jáde ẹ máa ṣe. Wọ́n ní Hamster kíní kan ti jáde tó bá wu ẹlẹ́dàá rẹ̀ ń tọ̀ kó ṣe bí ó sì wù ú ni kó má ṣe ó di ti ẹni. But àwa tájọ wà nù group, mo bá rí mìíràn tí mo rò pé eléyìí ó wà okay. Ẹ jẹ́ á ṣe kíní o. Ẹ jẹ́ á ṣe kíní o máa da. But pé ẹnìkan ìdí nìyẹn tó jẹ́ pé tó bá ti di bí Rivara, èmi náà máa ń skip àárín yẹn. So màá kàn fi méjì, ṣàkí mẹ́ta ni ó jẹ́. Màá fi méjì yòókù yẹn, màá fi boost paper àwa mi. Màá dẹ̀ gbójú bí ẹyọ̀kan yòókù di ọjọ́ kejì. So kò nígbà tí kìí ṣe pé ojoojúmọ́ náà ni la máa ń rí fa. So in case ibi tí wọ́n bá wá gbé Daily Combo wá, ẹ jẹ́ padà sí market. Ibi tí wọ́n bá gbé Daily Combo wá tó jẹ́ pé wọ́n ti lock ẹ̀ like irú tòní nísìnyí, trading boat wà ńbẹ̀. Ṣé ẹ pé trading boat lọ́dọ̀ tèmi ó ní kí n fi 8.4M kí n fi ṣí. Lọ́dọ̀ tí ó lè má tó bẹ́ẹ̀, ó lè má ju 100 lọ, ó lè má ju 2000 lọ, ó lè má ju 3000 lọ. But due to pé ṣé àkí mi ti boost ẹ̀, mo ti ń boost. Even gbà mo kọ́kọ́ boost àwọn kíní mi, mo kọ́kọ́ boost gbogbo ẹ̀ dé level 7 gbogbo ẹ̀ pátá. Ǹgbóyá mo move ẹ̀ sí level 10. Ǹgbóyá mo move ẹ̀ sí 12. Ǹgbóyá mo wá sọ di coin pé 100,000 ẹ̀kọ̀ọ̀kan mo move ẹ̀ débẹ̀. Kó tó di pé mo wá ṣí gbogbo ẹ̀ pátápátá tó fi wọ, ẹ rí i pé ó ti wọ million. Ohun tí màá fi boost eléyìí nísìnyí trading boat 8.4 ni. Torí pé yóò fún mi ní 6.01k yìí. So èmi ò ní gba Daily Combo tòní. The reason is this. Ẹ wo 29,006 kíní tó 29 million plus yìí. Mo fẹ́ kọ́ 100 kí n lè move kúrò ní level tí mo wà yìí. Master level rẹ̀. Ó sì ní master level. Ẹ jẹ́ á click níwájú. Ó ní master level is 29.6M to 100M. Tí n bá ti lè 100 yẹn tó ti lé díẹ̀, màá bọ́ sí Grandmaster. From Grandmaster tí ẹ bá ti move sí 1 billion yóò di Lord. Òun ni last final and the highest level nìyẹn.
so kò wá túmọ̀ sí pé nígbà tí mo lé 100 kò pé kọjá ráǹkì mi kú o yóò fún mi ò bọ̀ gbogbo ohun tí mo mú ní ìfi ra káàdì ni o bọ̀ nǹkan fẹ́ kó jẹ́ kó waste ẹ rí i pé tí 8am bá yọ kúrò nílé yìí nísìn méjì tó kù náà nísìn kó tún kù méjì àmọ́ èyí tí wọ́n tún béèrè so tí n bá ti yọ kúrò ní kékeré yẹn dínkù nìyẹn èmi mọ̀ fẹ́ fi ilẹ̀ ni ìyẹn ò pé kéyìn máa ṣe é o ṣe à pé ó lè má pọ̀ lọ́dọ̀ tí ó lè má ju 1000 lọ ìyẹn pé kẹ́ má ṣe mo kàn fi sọ torí mi bá tẹ̀ tẹ́ bá wo bí ó ti gbé kinní yẹn wá ni bọ́ mi fẹ́ tẹ̀ so tí n bá ti tẹ̀ báyìí nísìn ẹ̀hún mo tẹ̀ yìí tí n bá tẹ̀ go ahead ṣẹ́yìn tí ó jà 8,402,338 so mi ì dẹ̀ fẹ́ kó yọnu rẹ̀ so tí a bá ti rí báyìí nísìn ìhun tó bá gbé sísàlẹ̀ ti yín òun ni ó determine ìhun tẹ́ ṣe ó lè pé kẹrì fà ẹnìkan ni ó lè pé kẹ lọ boost káàdì kan sí level kìíní kan yóò ti kọ level tẹ́ boost káàdì yẹn sí ṣe understand inú combo tó ń bá fún yín jọ yẹn ìhun tẹ́ ṣe ó ti wà lọ́ndà rẹ̀ so tẹ́ bá sì fẹ́ wá combo yẹn tẹ́ bá ti rí ẹ má wulẹ̀ pé kínní tẹ́ bá ti rí ní market ẹ rí ní PRT ẹ rí ní legal ẹ rí ní special kò jù bẹ́ẹ̀ náà lọ tàbí tẹ́ bá ti gbé special lẹ wà ọ̀nà méjì ló ń wà ẹ lè wo ní new card ṣe kí my card ní ó gbé sí tẹ́ bá ti lọ special yìí my card ní ó gbé sí ẹ lè wo ní new card ẹ lè rí kọjá gbogbo ibi tí mo kà yín so ẹ máa wá káàdì kọ̀ọ̀kan kí omi ìtọ́lọ́run bá sì ní kéèyàn ráyè ìpètò ibi tó wà ní èèyàn a lè post ẹ jẹ́ understand ni pé ká má máa dára láàmú bọ́ fẹ́ yìí tá à ń bá bọ̀ so trading boat lọ́dọ̀ tèmi ohun tèmi ò fi ṣí rè lọ́dọ̀ tí yóò ti ní ohun tẹ́ fi ṣí ẹ kàn wá ohun tẹ́ fi ṣí tó bá ní ẹ fi ṣí yẹn òun lẹ́wà kí tẹ́ bá ti fi ṣí gbàrà eléyìí ó ṣí tó bá ti ṣí ẹ gbórí wọlé ẹ sì ra